Astaghfirullah. Orílẹ̀-èdè Yorùbá. Ó ti start o. Yorùbá nation. No going back. Yorùbá nation. No going back. Ìgbòho. Osa. Ìgbòho. Osa. Ìgbòho. Dájú. Akíra wa pé a kú ìpàdé. Ọlọ́run ní já sódò. A bẹ̀rẹ̀ ìrìn àjò wa pẹ̀lú àdúrà ìbẹ̀rẹ̀. Àfa àkọ́fẹ́ ẹ̀yẹ fún Wọ́n ti ṣàdúrà. ẹ fún aládùúgbò bẹ̀rẹ̀. Sallallahu alaihi wasallam. Gbogbo ohun tó àwọn wá ní dáadáa lọ́jọ́ tẹ̀ àlọ́ orílẹ̀-èdè Nàìjíríà lọ́jọ́ tẹ̀ àlọ́ orílẹ̀-èdè Yorùbá lọ́jọ́ tẹ̀ àlọ́ aláwùlá. Wala quwwata illa billah. Pastor. Síbẹ̀ ẹ̀kọ́ fún ẹ̀jẹ̀ fẹ́ kọ́ sí. No. Lókè ìgbà tí a ti ṣe àdúrà tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà, ẹ jẹ́ kí a tẹ̀síwájú torí àkókò wa. Ọjọ́ yẹn ti lọ. Mo kí dẹ́bùtì mi àbánòdì ẹ kú iwájú. Mo kí gbogbo náà lápapọ̀ àkópàdé. Adúpẹ́ fọ́lọ́run tí ó sọ wa lọ níjẹ̀jọ́ tó tún wá wònú àánú rẹ̀ tó tún dá padà wá sí ìbàyí náà lé ní tọ́ ẹnu ọpẹ́ nípa kan Ọlọ́run níjọ́ kan. Lábẹ́ àwọn ìrìn àjò wa a rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a bá ní fún ní ńlá lọ́wọ́ àwa náà ti ń fojú ní ohun tí ń ṣẹlẹ̀ lórí mídíà, so àwa gan náà ti ń mọ̀ sẹ́mi sínú wípé ọ̀rọ̀ Yorùbá nìṣẹ́ ti ń jọ ó ti ń wá sí ìmúṣẹ. Àwa sì ti ń dúpẹ́ fọ́lọ́run jẹ́ adúpẹ́ jálẹ̀. But àwọn àkíyèsí kọ̀ọ̀kan wà tó yẹ kí a máa pera wa sí lórí àwọn ìrìn àjò wa. Pàápàá jùlọ bóyá à ń ṣe rálì àbí a kàn wà ní individual à ń rìn lọ lójú ọ̀nà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn security tí wọ́n wà, ọlọ́pàá ni, mọ̀pó ni, sọ́jà ni, immigration ni, gbogbo àwọn tó jẹ́ fọ́ọ̀sì pátápátá ẹ bá mi kọ́ fàkìní ẹ̀rọ pé akẹ́kọ̀ọ́ ọjọ́ báyìí sẹ́. Gbogbo àwọn tó jẹ́ fọ́ọ̀sì pátápátá gbogbo wọn yẹn pátápátá èyí tó bá jẹ́ Yorùbá nù wọn wàláhì ọ̀rẹ́ wa ni. Èyí tó bá jẹ́ Yorùbá nù wọn ọ̀rẹ́ wa ni. Tọ́lọ́hun sì ṣe èyí tá a pè lọ́rẹ́ wa yẹn tó ṣe ní ọmọ ọkọ. Torí kò síbi tí ó kéré tán tí yẹn mẹ́wàá bá dúró ẹ̀rọ ọmọ àlè mẹ́sì ọmọ ọkọ ń bẹ. So ṣùgbọ́n níbi tí ní àjò Yorùbá nation dé dúró lónìí kò yẹ kó jẹ́ pé ọwọ́ ara wa láti fi ba iṣẹ́ tá a ṣe jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń ṣe rálì wọ́n ń ṣe kíní kankan gẹ́gẹ́ bí àwa náà ṣe mọ̀ yí pé ìjọba Nàìjíríà ìjọba 419 ni ìjọba tó wà lawless tẹ́ pé àwọn ni wọ́n ṣòfin àwọn náà wọ́n ti ń rúfin. Wọ́n bá ṣòfin ọ̀nà tí wọ́n gbà tí wọ́n fi ṣòfin tí wọ́n fi rúfin nígbà kóòtù dá Nnamdi Kanu láre tí wọ́n fi lẹ̀. Wọ́n dá aláàlá ọkọ̀ wọ́n dá aláàlá ẹlẹ́ẹ̀kejì wọ́n láwọn òní filẹ̀ náà ni. So òfin wá ṣiṣẹ́. So téèyàn bá ti tẹ̀rẹ̀ yẹn jẹ́ ni mò ń sọ fún ẹnìkan lẹ́jọ́ mẹ́ta yìí pé níbi tí Nàìjíríà dé dúró yìí kò yẹ kéèyàn dúró fún security gan mọ́. Security sẹ̀ kò yẹ kéèyàn dúró fún mọ́. Ṣùgbọ́n láti fi pọ́n ẹ̀wù tó wà lọ́rùn wọn aṣọ tó wà lọ́rùn láti fi pọ́n lé àti láti fi má tẹ ojú òfin mọ́lẹ̀. Torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ti ń ṣẹlẹ̀ à ń gbọ́ ẹ rí i pé níjẹ̀jọ́ náà la sọ wípé àwọn fún wa ní information wípé àwọn olóṣèlú Ìsẹ́yìn bíbá yìí wọ́n list orúkọ àwọn tí wọ́n fẹ́ gbé. So tèmi sọ wípé wọ́n ń ṣàwàdà ni tọ́másá ti fẹ́ gbé yẹn kọ́ má gbé mẹ́mbà kankan ilé mi ní kọ́kọ́ wá. So fún ìdí èyí kèé wá ṣe ọ̀dọ̀ tiwa nìkan káàkiri ni wọ́n mẹ́mẹ́ àti fẹ́ máa gbé wálé ọkọ̀ kan báyẹn ní ìlú Òkè-Ò ní Kájọlá local government wọ́n tún ti gbé ẹnìkan náà ń bẹ̀ níbi Abíjàrún Àbíjẹ̀fà ń sìn. Ṣùgbọ́n ẹ̀sùn tí wọ́n kà sí lẹ́sẹ̀ ẹ̀sùn tí ò nítumọ̀ ni. Mo á ń fẹ́ léyìí ṣèṣe ti fún wa ọ̀pọ̀lọpọ̀ ìwọ tí o bá ní confidence jẹ́ kí confidence rẹ kó lè kankún nísìn
téèyàn bá ní tẹ́lẹ̀ kéèyàn lọ́wọ́ wá confidence kan béèyàn ó ṣe nígboyà nítorí pé tí ọba déwájú security bóyá sọ́jà ni bóyá ọlọ́pàá ni ojú rẹ̀ wọn ọkọ̀ wo wọ́n bá ti rójú rẹ̀ wọ́n ti mọ tó wà nígbà yà wọ́n ti gbé eléyìí ti ń gbọ̀n pàtó ti ń gbọ̀n sí wọ́n ti mú ẹ. so mò ń fẹlẹ́ yìí sọ fún wa wípé tọ́lọ́pàá bá dé tí sọ́jà kan bá dé bóyá wọ́n pàdé wa lójú ọ̀nà wọ́n pàdé wa nìkan ni ẹ má jẹ́ wọn orí wa gbé lọ òun lọ lójú ọ̀nà sí tí ẹ bá ṣe pé ọ̀rọ̀ mi o tápọ̀rọ̀ Yorùbá nation ni ọlọ́pàá fẹ́ mú ọ fún má jẹ́ wọn orí ọmú lọ táyé débẹ̀ torí ẹni tí wọ́n gbé náà sí èmi jẹ́ ọkọ̀ challenge àwọn tí wọ́n ṣàlàyé ọ̀rọ̀ wípé báwo wọ́n ṣe gbé ẹni yọ́sà ni tí wọ́n fẹ́ gbé yẹn fún òfin wo ló sọ yí pé kọ́lọ́pọ̀ kẹ́ lọ gbé yẹn lójú ọ̀nà òfin wo ló sọ bẹ́ẹ̀ kọ́lọ́pọ̀ tó gbé yẹn nínú òfin wọn kọ́ lọ gba ìwé kan ní kóòtù náà kóòtù ọ̀sáyẹ̀sì fẹ́ni tí wọ́n lọ gbé pẹ̀tọ́ ya ẹ̀ lọ gbé asáyẹ̀sì wọn kálukú ọmọ kìíní yẹn kàn ń wọ́n ti rí pójú wá dúdú náà ọlọ́pàá fẹ́ wá gbé ọ lẹ́sìn ó request fún ìwé tó gbé ọ gẹ́gẹ́ ọgbọ́dọ̀ rí signature kóòtù mẹ́ ìpè kóòtù ti fún ọ ní ọ̀dà kan agbègbè lóòótọ́. ó béèrè warranty bí àwọn fẹ́ sàṣìlẹ̀ ó béèrè sans warranty wọ́n fẹ́ wá gbé náà ní ìwé tí wọ́n fún yín dàtọ́ fi ní ká wá gbé mi o. so fún di eléyìí tí wọ́n bá ní tẹ́nìkan bá fẹ́ gbé ara wa bóyá lórí ọ̀rọ̀ Yorùbá nation ni mò ń sọ o ẹ kọ́kọ́ bá wọn fa wèrè náà ẹ̀tọ́ ni kẹ́ bá ọlọ́pàá jà tọ́ba ìdílé fún yẹn ṣùgbọ́n tó bá pè nǹkan míì lèyẹn bá ṣe téèyàn bá wá ọwọ́ fẹ́ lọ mọ́rọ̀ Yorùbá nation yóò léwu díẹ̀ o torí ọ̀pọ̀lọpọ̀ wọ́n ń ṣe kíní yẹn lẹ́nujọ́ mẹ́ta yìí tó pọ̀ wọ́n pè kéèsì wọn ti pè wá sí bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn sí yóò tó méjì wípé àwọn ọlọ́pàá ti gbé ẹnìkan o wọ́n ní nítorí pé wọ́n ń ṣe Yorùbá nation kọ́dà wọn náà gbà wọn kẹlọ ìyá kẹkù torí pé wọ́n ń ṣe Yorùbá nation nígbà tí adébẹ̀ tá a wádìí wọ́n ní wọ́n lọ jalè ni àwọn náà sì lè dín láyìn lóòótọ́ wọ́n ètè àṣẹ máa wá lọ́hùn tí ò ṣe mọ́ ọ̀rọ̀ Yorùbá nation àṣẹ àǹdára padà sẹ́yìn àbáǹdára padà síwájú ẹlòmíì ń bẹ kó Yorùbá nation tó dé ní tí mu gbó rẹ̀ jẹ́jẹ́ wọ́n sì mú wọ́n jọ ẹjọ́ ara wọn ṣùgbọ́n tó bá mú nísìn tó bá gbó lára rẹ̀ yóò ní Yorùbá nation lòun ṣé Yorùbá nation ló ní kọ́ máa lọ́ mú gbó. wọ́n bẹ̀rù òfin lára ẹlòmí yóò ní Yorùbá nation lòun ó ṣe papọ̀ ẹrù òfin ṣe papọ̀ mọ́ Yorùbá nation. mo fẹ́ ká tún àárín yẹn ṣe mo fi Ọlọ́run bẹ̀ wá ẹ jẹ́ á tún àárín yẹn ṣe gbogbo ọmọ ilẹ̀ Yorùbá ni mò ń bá wí kì í sojú àtàwọn à ń sẹ́yìn nìkan gbogbo ọmọ ilẹ̀ Yorùbá pátápátá tọ́lọ́pàá bá ti mú ọ àbí sọ́jà bá mú ọ fún kankan má àtàṣe ẹ̀ mọ́ Yorùbá nation mọ́ tábà tiẹ̀ fẹ́ lọ pété gẹ́gẹ́ bí ọmọ ìyá wa fẹ́ lọ gbà kalẹ̀ o wọ́n mú mi ṣùgbọ́n kàbáyé wọ́n mú mi fún àmọ́ ibi tá a ti gbẹ́jọ́ ọ̀rọ̀ dàbí ọ̀rọ̀ lọ́ọ̀yà ni ọ̀daràn ń sìn ọ̀wọ́n parọ́ fún lọ́ọ̀yà rẹ̀ sígbà tí péré yẹn gbálẹ̀ iṣẹ́ lọ́ọ̀yà náà ni kọ́ yọ ọkọ̀ onúṣòro tó gba lọ́ọ̀yà fún ni oṣù wà onúṣòro lọ́ọ̀yà ni yọ ọ̀wọ́n parọ́ fún lọ́ọ̀yà rẹ̀ so ọ̀pọ̀lọpọ̀ ti fi kíní yẹn distract ìrìn àjò wa púpọ̀ gan ọ̀tọ̀ ni wọ́n mú yín fún ẹni Yorùbá nation ní so àwọn ọlọ́pàá tó jẹ́ pé orí ẹlòmíì ò pé nu ọmọ Yorùbá náà òun ó wò pé opportunity lélẹ́yìí jẹ́ ìfẹ́lẹ́ ìgbà ránkì àwọn mi ta ọmọ Yorùbá nation kan tí ń mugbó àwọn mi ta ọmọ Yorùbá nation kan tí ń jalè ṣùgbọ́n gbogbo bí ìwà àbàjẹ́ yẹn ṣe ń wá sínú Yorùbá nation tó Ọlọ́run sì ń fọ́ ọmọ torí ní wípé ìrìn àjò táàrin ẹ̀gbẹ́ Ọlọ́run ti dá sí ni Ọlọ́run ti bá wa lọ́wọ́ sí mo wá ń bẹ̀rẹ̀ amóhùnrọ̀ wa gbogbo ohun tí ọba máa pàtẹ́ mọ́ tá a máa kọ ẹ̀rẹ̀ bá rìn àjò táàrin ẹ má jẹ́ kó máa ṣẹlẹ̀ mọ́ gbogbo ọmọ Yorùbá pátápátá nílé lóko ẹ má jẹ́ ajẹ́ ọ máa ṣẹlẹ̀ mọ́ fúdi eléyìí èèyàn wa tí wọ́n mú ní Kájọlà iṣẹ́ tí ń lọ lórí ẹ̀ àti irọ́ tí wọ́n pamọ́ ẹni bá wo fídíò yẹn náà nígbà tí ẹ mú yẹn méjì ẹ̀yin ọlọ́pàá ẹ̀ wá ń kó ọ̀rọ̀ sí ẹni tó ọmọ tó kéré lẹ́nu wípé tó bá ti mú ọ tó bá ti rí tàbá ti pè ọ́njọ́ mi tó bá wà o sọ wípé ẹ̀yin wa àti ọ̀gá rẹ o ẹ̀yin lẹ lọ́ọ́ pa ọlọ́pàá níbì kan o sọ́bàlà káyè mu ló jẹ́ máa tẹnu mọ́ ọ̀rọ̀ yẹn tọ́lọ́kọ̀ báyìí tó bá fẹ́ gbọ́ tó bá kọ́ Yorùbá nìkan lọ́ fẹ́ gbọ́ má jẹ́ ògbé ọ lọ tá a fi gbọ́ táyé débẹ̀ á wà á béèrè pé kí lọ́ fẹ́ gbé fún awọ́sọ Yorùbá nìkan sìn à ń jáde lọ sọ́jọ́ lẹ́tọ̀ kọ́ dára dúró ọlọ́pàá lẹ́tọ̀ kọ́ dára dúró títà bá sọ Amẹ́ríkà ní ẹ̀sìn wọn dára dúró ni títà bá sọ China sí wọn dára dúró ni títà bá sọ Nàìjíríà sí wọn dára dúró ni awọ́sọ Yorùbá nìkan ó ṣe di wàhálà
ẹlòmíì ó máa bẹ̀rù pé tóun bá wọṣọ yìí ọlọ́pàá ọ̀dà òun àrà ṣe sọ́jọ́ ọ̀dà òun yọ̀dà kí wọ́n fẹ́ dọdún fún tí wọ́n bá dọdún fún nǹkan míì lókun ló jẹ́ sọ wípé ìrìn àjò tá à ń rìn ọ̀pọ̀lọpọ̀ àwọn fọ́ọ̀sì ọlọ́pàá ní sọ́jà ní gbogbo wọn pátá tó bá jẹ́ ọmọ Yorùbá tòótọ́ ọmọ Yorùbá òdodo wọ́n àjọ ń lọ lórí struggle yìí ni ṣùgbọ́n ìrìn àjò tí ẹlòmíì ò ń rìn àkọ́kọ́ náà ẹlòmíì ò mọ̀ lórí ìrìn àjò rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ẹlòmíì kò ní confidence àdìjẹ́ pé tó bá rí force tó bá ti attack ẹ̀ tó bá ti jáde mọ́lẹ̀ kẹ́ yọ máa gbọ̀n ó ń jẹ́ kí ó máa affect ọ̀pọ̀lọpọ̀ wa tá a bá pàdé ọlọ́pàá tá a pàdé sọ́jà gẹ́gẹ́ bí iṣẹ́ wọn tí wọ́n ń ṣe bó jẹ́ pé iṣẹ́ tí wọ́n ní wọ́n ṣe lójú ọ̀nà ẹ̀kọ́ ni wọ́n ń ṣe ẹ̀yìn ordinary ọlọ́pàá ti ń ṣe DSS ti ń ṣiṣẹ́ NNDL àbí kílẹ̀ ń pè wọ́n kàn ń da wèrè mọ́ wèrè Nàìjíríà àmọ́ sí ọlọ́pàá àmọ́ sẹ́ fíà ògán mọ́ wọ́n lọ́lọ́pàá tó ń ṣiṣẹ́ immigration àwọn ẹlẹ́dọ̀ òdì tí wọ́n wọ̀ lọ́lọ́pàá tó ti lọ́ọ́ mú wọn sẹ́ni pé ilẹ̀ yìí kò Nàìjíríà yìí ò ní túmọ̀ mọ́ kò wọ́ọ̀kì rárá kò wọ́ọ̀ tó ojú ó ti tán nítorí owó yìí náà ṣe báwọn kẹ́nà wà ń bẹ̀ lánàá àti látùbọ̀ tẹ́ wọn àwọn ẹ̀yìn kẹ́lẹ̀ wà ń bẹ̀ lónìí àbáwọn kẹ́ni sọ wà ń bẹ̀ lọ́la ó yẹ ká máa ronú kíní yẹn náà mo tún wá tún ọ̀rọ̀ yẹn rìpíìtì tá a bá ń lọ lójú ọ̀nà tá a pàdé ọlọ́pàá bí a check point a bá pàdé sójà ní check point bí a bá ṣe approach wọn bá ṣe bá wọn sọ̀rọ̀ bí wọ́n ṣe bá wọn sọ̀rọ̀ bá ṣe respond sí wọn sí làwọn ní o ṣe treat wa tọ́lọ́pàá bá ní òun fẹ́ ṣàṣẹ ń sìn kí ló ń bẹ lára rẹ tó o bá lẹ́rù òfin ọgbọ́dọ̀ aláwọ̀ rẹ̀ kọ́ ṣàṣẹ ọkàn lè má jọ ọkọ̀ bọ̀ lápò nìkan dé ó lè má jọ ọkọ̀ bọ̀ lápò ni ọ̀ya àfẹ́ ṣàṣẹ ó ní kí lè fẹ́ ṣàṣẹ mi fún wọ́n náà lẹ́bọ̀ lẹ́rù tó o bá ti lẹ́bọ̀ lẹ́rù ọ̀ya kó tó ara rẹ̀ náà táyì ní kíní gangan tí wọ́n lè bá wọ pé ohun tó gbé sára o lè defend ẹ̀ ó ti parí ibo ló ń lọ ibà yìí mò ń lọ kí ẹyin kí lóde tó fi gbé kíní nǹkan báyìí ló dé kí lóde tó fi gbé kíní nǹkan báyìí ló dé so òfin wọn ó yàtọ̀ ọ̀tọ̀ òun kálukú kàn ń dá a pọ̀ ni àwa náà tí wọ́n ti fẹ́ sòfin lé lórí àwa náà ò mọ̀ àmòfin so fún di eléyìí ní aṣèrìnàjò kan ní àbádùdí síjẹta àbí jẹrin kọ́ yẹn ni aṣèrìnàjò kan à ń bọ̀ àlóyọ̀ làwọn ọlọ́pàá dára dó èwo lẹ kó sínú lẹgbẹ́ èwo lọ́wọ́ àánú báàgì yín yẹn mo ní nǹkan báyìí ní bẹ́ẹ̀ ọyẹ ẹ̀sìn káwọn owó mo sì wọ́ fún wọn rí ọfọ kẹgbẹ́ báyìí èwo ní bẹ́ẹ̀ bí mo ní tó àánú báàgì náà ní bẹ́ẹ̀ bí ó ní ẹyọ jáde òun ní òun fẹ́ kọ́ bó ní ẹyọ jáde mo sì kọ́ bọ̀ mọ́ ẹyọ jáde ó ní àfàṣogun láyé ni mo lógun bò pásítọ̀ kí ló yẹ ya kílẹ̀ wọ́n ní kí lóun náà gbé tún báàgì òun náà ní nǹkan báyìí ní mẹ́fẹ́ kó o tu òun náà sì tu wọ́n yẹ owó àbá àtàjọ nìyẹn èwo ní bá náà kò yí nǹkan báyìí ní mẹ́fẹ́ ọyẹ kó jáde òun náà kó jáde níbo lẹ́yìn tí ń bọ̀ Ìbàdàn láti ń bọ̀ ọ̀ya ẹ̀ máa lọ ọ parí kò ju báyìí ní ẹ lọ ṣùgbọ́n nígbà ọlọ́pàá ló fẹ́ sáṣẹ oní àbáyé yìí fẹ́ bàjẹ́ ni àjẹkù wọn náà lẹ́bọ̀ lẹ́rú ibi tí wọ́n ti mú yẹn gan ni so ọ̀pọ̀lọpọ̀ àwọn táà sì ń lọ síbi rálì èmi wò pé kìnìyàn ti kọjá ká máa ṣe rálì kọ́lọ́pàá wa àtáàkì wa àbí sọ́jà wa àtáàkì wa gbàgbé ẹ̀ ó ti bọ́ lójú òkú sọ́jà ìjọba wọ́n wá sí ọ̀fọ̀ wọ́n wá sọ wa àbí wọ́n bá tí wọ́n lọ rúmọ̀ kẹ́ni wọ́n gbé káàkiri pé àwọn ọmọ Yorùbá ní sẹ̀ tí wọ́n ṣe rálì wọ́n lu sọ́jà wọ́n gbà bọ́ lọ́wọ́ sọ́jà ìbọn wọ́n gbà lọ́wọ́ sọ́jà ẹmú bí wọ́n ti gbà mọ́ wá but ọ̀pọ̀lọpọ̀ tẹ́ bá sì wádìí ẹni àwọn tí wọ́n ń gbé ìgbékúgbé káàkiri ọmọ Ìbàdàn lẹ́bàá ń bẹ. mo wá ń fi àsìkò yìí mo fi ń rọgbà wa tá a jẹ́ security nílẹ̀ Yorùbá ìrìnàjò tá à ń rìn lọ ọmọlúàbí là á fi ń ṣe ọ̀rọ̀ Yorùbá nation ẹ̀yin náà tẹ̀lé wa pẹ̀lú tẹ̀lé ọmọlúàbí ó dá mi lójú pé tó bá di woro sí woro náà irú yín ló yẹ ká fẹ̀yìntì ọmọ Yorùbá tó bá jẹ́ security tó bá padà di woro sí woro àwọn ló yẹ kí àwọn fẹ̀yìntì èmi expect yìí pé tí ẹ̀yin security kẹ̀ bá tó bá challenge àwa tá à ń ṣe Yorùbá nation mo wò wípé
taba wá discourse jẹ dáadáa ó yẹ kó jẹ́ Fúlàní tàbí kó jẹ́ Hausa kò yẹ kó jẹ́ Yorùbá ni wọ́n máa challenge wa lórí ọ̀rọ̀ Yorùbá nation níbi tá a bá dé yìí very good nígbà Ọlọ́run tó a ṣeun tí tọ́lọ́wọ́n bá yẹ Nàìjíríà jẹ́ tẹ́yẹ́yẹ́ Ọlọ́run tún make combination wa àti Yíbò àti Yorùbá wọ́n ti wà papọ̀ ó parí ẹni bá wọ live program ní Ìjàrún àbí Jẹni nìyẹn bàbá Abájá Akíntóyè bàbá Wálé Adéníran bàbá ju Sunday Igboho pẹ̀lú Simoni abikile kọ ọ̀gá àwọn hip-hop yìí tí wọ́n yẹn nígbà tí Nnamdi Kanu wò sílẹ̀ yìí gbogbo wọn jọ wà lórí ètò wọ́n sì fi hayé pẹ́tọ̀ àwọn ti papọ̀ o nígbà àwọn abẹ́rẹ́ mega rally nílẹ̀ Yorùbá táwọn ẹbẹ̀rẹ̀ tí wọ́n nílẹ̀ Yíbò tábàjọ tọ̀sún kìkan náà yóò hó náà nígbà bá ti gbalẹ̀ wa tẹ́wọ́n kálukú ọmọ àlọ́ ọ̀lú rẹ̀ Yíbò ẹ̀ máa di tí àwọn náà máa di àgbọ̀n àjọ jàjà yìí ọparí àbẹ́ ọparí. àwọn òpònú kan wọ́n ní bàbá ju Sunday Igboho kò kàwé ẹni tí ó kàwé ọgbòye dókítà o ìròpẹ́ ní tó gbòye yẹn ń bẹ rí international nípa international doctor Igboho doctor Igboho doctor Igboho gbogbo ìgbà tẹ́wà máa pè Igboho ṣe é máa fi doctor sí ẹni tí a bá fi doctor sí ó ti dalẹ̀ ó dalẹ̀ gbogbo ẹni tí a bá máa pè Igboho ṣe máa fi doctor sí ó ti dalẹ̀ so wọ́n fún ní doctor international award.